من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنا متمسك هذه الفرصة والمناسبة أن أكون بين يديكم اليوم خطيبا، بل ما غاية الاهتمام
أنا بثقة في أنكم تستمعون بشائك وكامل الإجبار. الحمد لله الذي لا يبلغ ملئته لقائلون. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó já sí wípé gbogbo ròyìn ayé tí wọ́n bá ròyìn ẹ̀ bí làákàyè wọ́n ṣe mọ iná ni wọ́n ṣe ròyìn Ọlọ́run ọba mọ tí ìròyìn wọn ò sì lè tó bọ́lọ́run ọba ṣe tó. ولا يوصي النعمى أولادون. gbogbo àwọn sòǹkàsòǹkà ayé pátá gbogbo àwọn ọ́dítọ̀ ayé gbogbo ọlá tí ń bẹ fún Ọlọ́run àti bọ́lọ́run ọba ṣe tó bí làákàyè wọ́n ṣe mọ àti wọn bá ìmọ̀ tí wọ́n mọ̀ òun náà ni wọ́n kà nínú Ọlọ́run ọba. Sórí àwọn auditors máa pọ̀ níjòkó ẹnu pé òfin s sílẹ̀ kan òjò kọ́ wọ́n mọ̀ pé gbogbo àwọn ló kó pọ̀. Gbogbo àwọn auditors ayé pátápátá àti gbogbo àwọn tí ń ṣe òǹkà láyé bó bá ṣe léwu kí wọ́n lè ṣe òǹkà tó àti bí wọ́n ṣe lè ẹ̀díìtì nǹkan tó àbí bí wọ́n ṣe lè ọ́dìtì nǹkan tó láyé wọn lè ka ọlá Ọlọ́run ọba. wala yuwadihaqqahu al-mujtahiduna. Àníṣe gbogbo ẹni yòówù tó bá sọ wípé lóun mọ ìgbìyànjú ṣe tóun mọ ròyìn èèyàn ṣe láyé kò sí bó ṣe lè ròyìn èèyàn tó láyé ò lè ròyìn Ọlọ́run ọba tó bọ́ Ọlọ́run ọba ṣe tó. wala yuwadihaqqahu haqqullahi tabaraka wa ta'ala min subhanillahi walhamdulillahi wala ilaha illa Allah. Allahu akbar wala hawla wala quwwata illa billah. Gbogbo ẹni tí ń ṣe tẹ̀síbíhà láyé tí wọ́n máa ń fọlọ́run ọba mọ́ ni subhana àti gbogbo tó bá lè wù kó o máa ń ṣe láyé Kùránì ló máa ń kà ní la ilaha illallah ló máa ń ṣe ní subhanallahi ló máa ń ṣe ní gbogbo tí jẹ́ ní kàlẹ́ ayé pátá bó bá ṣe lè wù kó o máa ń ṣe tó o lè fọlọ́run ọba mọ́ tó bọ́lọ́run ọba sì mọ́ tó. awwalu dini ma'rifatu. Ọlọ́run ọba yìí ó wá jẹ́ oyé wáyé pé bó bá ṣe lè wù kéèyàn ó gàgà kó góńgó tó tàbí bó bá ṣe lè wù kó ní ọlá tó àkọ́kọ́ tọ́lọ́wọ́n bó ọkọ́ àṣẹ́tì lọ́wọ́ ẹ̀dá òun náà ní pé kó kọ́kọ́ dọ́lọ́wọ́n ọba mọ̀. wa kamalu ma'rifati ikhlasu lahu. Àníṣe tó bá wá parí mímọ̀ Ọlọ́run ọba ẹ tí inú Ọlọ́run ọba ó dùn sí ẹ òun náà ní kó o ṣe mímọ̀ pẹ̀lú Ọlọ́run ọba tó bá mọ̀. wa kamalu ikhlasi lahu nafuyu sifati ani. Àníṣe nínú tí ó wá jẹ́ kí ìkìláàsù rí ó pé pẹ́rẹ́pẹ́ tí ó pé dáadáa òun náà ní wípé gbogbo ń tá a fi ń ròyìn Ọlọ́run ọba pátápátá ó kọ́kọ́ mú gbogbo ń tá a fi ń ròyìn ẹ̀dá ó kọ́kọ́ mú kú òfọ́lọ́run ọba Ọlọ́run ọba ń gbọ́rọ̀ ni kò létí ẹ̀dá létí ó gbọ́dọ̀ ròyìn Ọlọ́run ọba pẹ̀lú etí Ọlọ́run ọba ń rí ni kò lójú ọmọ ẹ̀dá ló lójú ó gbọ́dọ̀ ròyìn Ọlọ́run pẹ̀lú ojú Ọlọ́run ọba ń mú ni kò lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn gbèlè fọwọ́ ròyìn ó gbọ́dọ̀ ròyìn Ọlọ́run pẹ̀lú ọwọ́ Ọlọ́run ọba tí ń rìn ni ọba tí ó sì lẹ́sẹ̀ ni ọmọ ẹ̀dá ènìyàn ló lẹ́sẹ̀ gbogbo ròyìn tá a fi ròyìn èèyàn láyé ò gbọ́dọ̀ fi ròyìn Ọlọ́run ọba. Kí ìlú ọmọ pọ̀ ju orin lọ ibi tí à ń lọ a gbọ́dọ̀ lọ ọbẹ̀ tààrà nítorí pé ṣé lẹ́kṣọ̀ ni mo wá fún wọn níbí lẹ́nu ni àbí wáàsí ni mo wá ṣe ṣé ẹ mú kan bẹ̀. lẹ́kṣọ̀ ni àbí wáàsí wọ́n ní gbogbo ẹ̀. gbogbo ẹ̀ ni o. tó bá rí bẹ́ẹ̀ mo ṣe wáàsí mi àti lẹ́kṣọ̀ mi mo ṣe lónìbejì ọlọ́jà méjì. Ọjà àtàkọ́kọ́ torí pé lè kéwù la wà níbí a gbọ́dọ̀ kéwù níbí. Sórí èmi yẹn ṣe tíátà. Kéwù lèmi fẹ́ ké níbí nílé kéwù. Kéwù làwọn àfáà wa fẹ́ kí ó yé wa wípé kíní bẹ́ẹ̀ bí yẹpẹ ní o. Bàbá ti wá débi láti túraká láti darálẹ̀ a gbọ́dọ̀ túraká bẹ́ẹ̀ ni. Ayúwa ni mẹ́ntíkù. Ntí n bá wí ẹ má wí. Kéèrù múná kọ́dẹ̀. Dada sí àyà nìhìrí rùkún wàtàkàlám. O ṣe. Sẹ́rí
ìjókòó wa bí lẹ́nì àwọn tí wọ́n kọ́kọ́ ní ọ̀rọ̀ tí ẹ kọ́ làdúrà àwọn mẹ́ta ni. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n ṣiṣẹ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè délẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n sì kú ṣùgbọ́n wọ́n sì láyé. ẹ máa gbọ́ Yorùbá. Wọ́n kú ṣùgbọ́n wọn ò sí láyé. ṣùgbọ́n wọn ò sí láyé. èèyàn mẹ́ta ilé ni gbogbo àdúrà tó yẹ ká ṣe láàyè yìí nílẹ̀ Yorùbá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn kú ṣùgbọ́n wọn ò sí láyé mọ́. alákọ̀ọ́kọ́ nínú wa ó ní bàbá wa sórí ẹni tí má kọ́kọ́ tì síwájú kò túmọ̀ sí pé lórí fadílù ju àwọn yòókù lọ ṣùgbọ́n nìkan lè yàn ọ̀sàkọ́ pé. èèyàn lè pè yẹn mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà. èèyàn gbọ́dọ̀ pè yẹn mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà. ẹ máa pè lẹ́yìn ọkọ̀ọ̀kan náà ni. bàbá wa Abdullahi Al-Ilori iṣẹ́ ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n ṣe nìyẹn. bàbá wa Kamaludini Al-Adabi àwọn tí wọ́n ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá nìyẹn. bàbá wa Yusuf Abuhaj bàbá Àgbàjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá pé kí wọ́n wá kọ́ wa ń kéwù. àwọn mẹ́ta lọ́lọ́run bá rán sí wa nílẹ̀ Yorùbá kí wọ́n wá kọ́ wa ń kéwù. àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà làwọn àfa àwájá tó ń bì yìí fili ayati wa enfana o walikumoru makoko do wa làwọn yóò fọkàn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kì í ṣọlọ́wọ́ bá kẹ́ wọn kó sàlékún kẹ́ wọn kó sàlékún gẹ̀ wọn bisimilayi ìpínlẹ̀ Àmín. mo ní ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọjà àkọ́kọ́ àwọn àfa àwọn fẹ́ bá sọ̀rọ̀ wá sí ìní àkọ́kọ́ ọ̀tá bá àwọn àfa including myself. tí n bá láwọn àfa àwọn èèyàn máa wò mí ṣe pé kò sí láàrin wọn. àwọn èèyàn máa sọ yín pé ṣé wọn ò sí láàrin wọn ní ọjà alákọ̀ọ́kọ́ àwọn àfáà ni wọ́n ní. gbogbo ìbàjẹ́ tí ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àwọn àfáà àwọn ni muhasisuna. àwọn ni wọ́n foundation gbogbo ìbàjẹ́ tí ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àfáà ni. àwọn àfáà náà wọ́n sì ń bẹ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn ni wọ́n gbilẹ̀ wọ́n sì tún wà lórí ẹ̀. ṣé wàá rí nǹkan mẹ́rin ní ń da àwọn àfáà láàmú. nǹkan mẹ́rin ní ń dà wọ́n láàmú. nǹkan mẹ́rin tí ń dà wọ́n láàmú òun náà ni wọ́n gbọ́ lákòóyé òun ni mo fẹ́ wá sọ òun táwọn ẹlẹ́kọ̀ọ́ sọ lórí ẹ̀. dakala baadun nuhat àbí kò sọ pé baadun nahwiyina ala baadin mutasawwifina. ìkan nínú àwọn àfọ onínáhù tó mọ tẹ̀dọ̀ náhù dáadáa ó wá wọlé tí àfáà kan nínú àwọn àfọ onísúfíjọ́ kan ó lọ sọ́dọ̀ ẹ̀. àwọn èèyàn ọmọ tí ń yẹ náà gírámà. àfọ oní gírámà àfáà tó mọ gírámà dáadáa ó lọ bá àfọ onísúfí. nù Arabic. Anakumullah. nígbà tí ó wá débẹ̀ lè yá sí má àmì níwù ó lọ ọbẹ̀ láti lọ gbọ́ọ̀rọ̀ níbẹ̀ bí ìgbà tí bàbá àfọ̀ntà Sheikh Abdul Wahabi tọ́ba wù ẹ́ pè bẹ́ẹ̀ yẹn tọ́ba sì wọ́ pé Abdul Wahabi ọ̀nà kan náà lọ́lọ́. méjèèjì lọ. ẹ̀rí pé tí àfọ̀ntà bá ń ṣe wáàsí nínú ní
ìgbésí ayé rẹ̀ nígbà tó wà láyé àwọn gbajúmọ̀ ọ̀dọ̀ lọ́tọ̀ àwọn àfa ọ̀dọ̀ lọ́tọ̀ àwọn ọ̀tọ̀ kùnú ọ̀dọ̀ lọ́tọ̀ irú ìjókòó yìí ló ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn àlùfáà yìí wá lọ ọ̀dọ̀ rẹ̀ níyàsímáà mẹsàlíkì ó fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà fẹ́ lọ gbọ́ wá sí tí ọ̀rẹ́ rẹ̀ máa ń ṣe àfọ̀nínáwó ní gírámà òun náà máa lọ bá àkóṣòfin. fáwọn ìjáde àwọn yálà hàn fẹlẹ káwé. ló bá rí i tí ń gbé ibi tó yẹ kó fún dómọ̀ orí tí ń fún ní kẹsùrọ̀ ibi tí ó gba násíbà ó ń fún ní járì làfà bá wò yí pé. sórí ìwà wa fáàsì ni pé a máa ń sọ̀rọ̀ àwa ni. bí àfa ẹ̀ ti ń délé ẹ̀ka tó ti sọ lárúbáwá àwọn akáwọ́ ti máa gbọ́ pé wọ́n fẹ́ mú omi tí ó ti kọ̀ sí. ìbọn ló kù sí ni wọ́n máa sọ. lọ́ba bínú mọ́ta wípé ọpọlọ tòun gbogbo ntọ́jẹ́ ìmọ̀ wọ́n ń ṣe mítínì barlaman lọ́pọlọ tòun jẹ́ house of assembly tí wọ́n ti máa ń ṣèpàdé ní ìmọ̀ tí ń ṣèpàdé lọ́pọlọ ọ̀hún òun wá fẹ́ kí eléyìí kó wá ba ètí mbẹ lọ́pọlọ ọ̀hún jẹ́ mímí ọ̀bá kú. bí mi ò bá ti ẹ̀kọ́ ẹ̀ ti ń bẹ lọ́pọlọ àfáà yóò tó gbọdọ̀ bá ti ń bẹ lọ́pọlọ jẹ́ torí wípé house of assembly mímọ̀ ìlọ́pọlọ tó ibi tí wọ́n ti ń ṣèpàdé ìmọ̀ tí wọ́n ti ń ṣe mítí ìmọ̀. wọ́n bá dé dáríkà lẹ́yìn ìgbà yẹn arákùnrin wa bẹ̀rẹ̀ pé ayé sẹ́ríkì alẹ́bí ìjẹlẹsà àwùnà àìfà ọ̀rẹ́ mi tó jókòó bílẹ̀ kan bò lọ́wọ́. ọ̀rẹ́ mi bolówó wà. gbogbo gbà lọ. yánà kúnra a lè sọ fún yín ni ó ní tẹ́ ń pè ọ̀dà. bí a tẹ́ ń tà bọ́ yẹn jáde. tẹ́ ń pè ọ̀dà. tẹ́ ń pè ọ̀dà o. ṣé ẹ mọ̀ bí àfáà mi bá ń sọ̀rọ̀ tó bá kọ́ lu kíní kan gbẹ àwọn èèyàn yẹrí báyìí pé. ìwọ yóò gbọdọ̀ bá mi. gbọdọ̀ bá mi lórí. lọ́ba ní kí wọ́n lọ pè wá fún un ẹ̀yin àfáà mọ̀ bá sọ̀rọ̀ wá àti ìdíyìn nìyẹn. ká máa sọ̀rọ̀ alọ́ lẹ́sẹ̀. náà wá àti ìdíyìn onímọ̀ sọ lọ́wọ́ yẹn. lọ́ba ní wọ́n lọ pè wá bá pè ní ó ní iná kan ní kàṣẹ́ láti ìjà ọmọ ìjọra ìlú dùkú. ọmọ rírẹ o. rọ̀bí tọ́bílì òkú fìlú náà ní báàbí. وتملت على دمت أكوالك مع اللحن أحوالك وتوت بين الرفع وخفض وجسم ونسب. ó ní wọ arákùnrin wa àfáà yìí ó mọ̀ rírẹ púpọ̀ o wá gbójúlé náà wùtó mọ̀ nítorí pé ló mọ ibi tó yẹ kí nǹkan ti gba kẹsàn-án ó mọ ibi tó yẹ kí nǹkan ti gba dọ́mọ̀ ìyẹn ló wá tí ẹ lọ́pàpọ̀ ló wá wò wípé láwòsàn tó dáa tí ẹ náà ní kú ẹ ọmọ ìjàmbá ọmọ ọgọdí ẹ o. oníwàtúùtà ìyá àyíntàkà bàlùtà ọwọ́ ń ṣègbéraga lórí rọ́fò òun ṣègbéraga lórí násìkò òun ṣègbéraga lórí jásímù òun ṣègbéraga lórí hafudu ẹ bá fún un nǹkan sí ọ torí mùdọ́ọ̀fù nínú ọ̀rọ̀ mi tí mo sọ mùdọ́ọ̀fù ilé ìyẹn ọ̀padà wà á jẹ kẹsìrọ̀ láàfù lórí ó ti di mùdọ́ọ̀fù àti mùdọ́ọ̀fù yìí. òun wá ń ṣe ìgbéraga lórí lómì ó ń ṣe ìgbéraga lórí káfúdì ó ń ṣe ìgbéraga lórí násíbì ó ń ṣe ìgbéraga lórí jásímì. Kàlá àbúkà màrìgúbò ládàá sí káfàtà. Aláàsì báwáyé àní àsìrì kan wàtàkàlàm. Ó ní tó bá rí pé eléyìí máa ń gba ẹnu ó ní kéwù ni wọ́n kọ̀ ó ní wáàsí wọ́n ṣe fún ẹ̀ ìwọ́n ṣe ní rọ́fù kẹwàá bẹ́ẹ̀ lásán ọlọ́dà oníjẹ́ nǹkan ní kéwù. wà á kéwù lọ́dọ̀ wa. ó ní adìrọ̀ fáátà ilallahi jẹ̀mí alhajat. ó ní tí rọ́fù wí nìyẹn o wà adìrọ̀ fáátà ilallahi jẹ̀mí alhajat. ó ní tí rọ́fù wí fún ẹni wípé
èyí tó wà lókè òun ni ìtumọ̀ ní wípé ǹjẹ́ ìwọ náà ń gbé gbogbo bùkátà tó ní lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba. Ó ní àlàyé tí wọ́n fún un ṣe fún ẹnìyẹn kí wòye ẹ tó afa kẹ́wùlẹ̀ máa ẹ gbọ́ Yorùbá. ó ní ẹ̀rọ fáta ilẹ̀ láàyè jẹ̀mí yàrá àjáàtì. Ǹjẹ́ gbogbo bùkátà rẹ tí ọba bá ọ ó ti gbà pé Ọlọ́run ló lè wọ ó ní nǹkan kan tó ń ṣe kọ́rọ̀. Torí lóde òní tá a wà yìí àwọn àfáàní olúgbòhùn tí wọ́n fi ń ṣàdúrà nígbà tí a bá ní ọ̀rọ̀ nílá náà jákèbálí dámúlákì ìjábálìkù kámútàlùkù dáyà ìlú jákèbálí dámúlákì ìjábálìkù kámútàlùkù dáyà ìlú. Àwọn àbí olúgbò wọ́n ń lo olúgbò sọ́lọ̀. Wọ́n ń lo olúgbò sọ́lọ̀. Ní àfa ẹ má bàa yé jẹ́. Ẹ má bàa yé jẹ́ o. Ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó ní ọdún fáta ìlànà ìjẹ̀míyà rẹ̀ ájáàtì. Ǹjẹ́ ó ti gbà pé Ọlọ́run Ọba nìkan ló lè bọ́ ọgbọ́n bùkátà rẹ̀? Wọ́n lọ fáta ha ìbéèrè. Ǹjẹ́ o ti ẹ̀gbà pọ́lọ́wọ́ lè bí àbùkátà rẹ tó wà gbé rán fún tó wà gbé gbogbo bùkátà yẹn lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba kó bẹ̀ yanjú ẹ̀? Ẹyin tó bá yẹ pé jẹ̀míyà lọ́ba fẹ́ lò níbẹ̀ o ọ̀tọ̀ ni bó ṣe wọ̀ o tó bá yẹ pé ajá ti lọ fẹ́ lò ọ̀tọ̀ ni bó ṣe wọ̀ o. Ọ̀dà kí o kò mẹ́rin. Ó ní ìdírọ̀fù wí nìyẹn. Ó ní kó o gbé gbogbo bùkátà rẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba kó o má tún ṣe nǹkan mí ìmọ̀ ní kọ̀rọ̀. Má ṣe kankan kọ̀rọ̀ ètò sọ fún ẹ nìyẹn. Ó ní ṣé o ti gbọ́ yẹn? Tó ti yé ẹ tó ti kéwù àbó tó fẹ́ ké sí i. Ó ní tó bá ṣe wípé kọ́fúdì ìlọba ń dá sí wípé ọba ń gbà ọ nínú tí ò jẹ ọmọ ẹgbẹ́ rẹ mọ́. Wà á lè ka fari tali mú kàràtì. Ṣé gbogbo ohun tí Ọlọ́run kọ̀ tánàbí kọ̀ táwọn àfáà kọ̀ á lè ka fari tàbí sóòtì rẹ̀ nílẹ̀ ẹ̀ rí i pé kásírọ̀ ìsàlẹ̀ lọ́wọ́. Etí kásírọ̀ wí ni pé á lè ra fáta. Alekafalita alimunkarat. Èyí tí kẹ́sìrọ̀ ń yóò máa yí ẹni wípé gbogbo tọ́lọ̀ lọ́wọ́ ò fẹ́ pátápátá. Ǹjẹ́ wọn náà ti jù sábẹ́ bàtà ẹ̀ ò ti tẹ̀ mọ́lẹ̀? Ò ṣe mọ́. Sọ́di méjì. Ó ní ẹlẹ́ẹ̀kẹta, Aliyah sábàbá yìí na yàrá ìkànnì màmáàtì. Ǹjẹ́ Fatia ẹ̀rí pé lókè báyìí ni wọ́n máa fi Fatia yé sí. Ìdí Fatia ń sọ ni wípé ṣé ìwọ náà ti ṣera rẹ bíi Fatia ó ti gbéra rẹ síwájú pé ń jọ kan bí wọ́n ṣe gbé àfàǹtà jáde tí wọ́n nà gbọ́ọ̀rọ̀ Fatia nìyẹn bẹ́ẹ̀ náà ni wọ́n nà wọ́n náà gbọ́ọ̀rọ̀ ń jọ kan. Ìjọ tiẹ̀ ń bẹ nínú làákàyè àbó tiẹ̀ ń dírímù ẹ̀ àbó tiẹ̀ ń rò wípé ń jọ kan bí wọ́n ṣe fún bàbá wa àgbà bàbá wa ṣèkọ wa àfàǹtà tí wọ́n gbé wọn gẹ́gẹ́ bí Fatia tí wọ́n Fatia orí bọ̀ ọ̀rọ̀ báyìí lòkè ló sì wà wọ́n máa ń gbé sókè ẹ wá wọjọ́ náà wọ́n àti ẹ̀ lè gbé lẹ̀ débi wípé wọ́n kìlù sí lẹ̀ àwọn tí ẹ wà lápá ọ̀tún wọ́n ń ṣe Allahu Akbar àwọn tí ẹ bẹ lápá òsì wọ́n ń ṣe Allahu Akbar àwọn tí ẹ bẹ wájú wọ́n ń ṣe Allahu Akbar àwọn tí ẹ bẹ láyé wọ́n ń ṣe Allahu Akbar. Irú ọjọ́ yẹn ni wọ́n fẹ́ kọ́ rántí. Ìní Fatia ń sọ fún ẹ. Fatia sọ fún ọ pé pàtẹ́ ọba ti rí Fatia lókè máa rántí bẹ́ẹ̀. Máa rántí pé ní wọ́n padà tẹ́wọ́ náà lẹ́jọ́ kan bíi Fatia. Kí o tó fẹ́ ké mbẹ̀ tá a fẹ́ sàlàyé fún ẹ nìyẹn. Ó di mẹ́ta ọ̀ẹ́lẹ̀kẹ́yìn. Alijazimu. Alijasamta. Alishawati. Ǹjẹ́ alikasata alishawati. Alikatata nafsaka alishawati. Ǹjẹ́ ìwọ gan o ti dára rẹ kúrò níbi yóyó yìnyín. Inú àfáà ní kẹ́kọ̀ọ́ wa àwọn kan ń gbọ́dọ̀ yà àfáà lọ wọ́n kàn ń sọ̀rọ̀ àwọn àfáà lọ ni. Tó o bá wù àwọn gbajúmọ̀ tí a ń bẹ lápá bí àwọn ọ̀rọ̀ ló àwọn ọ̀rọ̀ nìyẹn wọ́n bọ̀. Ǹjẹ́
yìí ó ní tí jásímù tí tí ń wí nìyẹn. ó ní tí jásímù ń sọ fún ẹ nìyẹn kò yé ẹ ní. ó máa fẹ́ di omi ó ní mo wá yé ní ìsìn oníkè yìí ó ní yé fún ọlọ́pàá orin méjì kan àbí mẹ́ta. lisanu fasi kò sí tòsí mọ́. lisanu fasi ọ̀. mórí kò ń fi kàlámì yìí. mórí bọ̀ fi kàlámì yìí. àyálẹ̀ ìtàwù fìlì àṣírí. àyálẹ̀ ìtàwù fìlì àṣírí. káyífà yasilamu. káyífà yasilamu. ó ní lisanu fasi mórí kò ń fi kàlámì yìí. ó ní àwọn tó mú bẹ́rẹ́bẹ́rẹ́. lisanu fasihan mu'ribun fi kalami. ọmọ bíi tí fati àyẹ̀kọ́ dúró sí ọmọ bíi tí kẹ́sìrì àyẹ̀kọ́ wà ọmọ ibi tẹ́tí sẹ́dùkọ̀ àyẹ̀kọ́ wà ọmọ hálù gbogbo ẹ̀ lọ́mọ pátápátá ọmọ sífà ọmọ mọ̀sùlùfù gbogbo ẹ̀ lọ́mọ pátápátá. lisanu fasihan mu'ribun fi kalami. fàyà lẹ́yìntà wàyà lẹ́yìntà òfìlì àṣírí káyé fàyà sílámù. fàyà lẹ́yìntà òfìlì àṣírí káyé fàyà sílámù. ó ní yà lẹ́yìntà òfìlì àṣírí ó ní yé ọ̀nà wo ni ó gbà ìwà fà tọ́ba ti jọ́ àlìkìyàmà ọ̀nà wo ló gbà tó fi wá là. ọ̀nà wo ló fẹ́ ní mọ́ tó ti bẹ́nu ẹsẹ̀ dùn tó. àyálé ìtàwù fi wá kí fàtìlì àrífi àsìlà mo ti dé. àyálé ìtàwù fi wá kí fàtìlì àṣírí àsìlà mọ́. wàlá káyọ̀rọ̀ fi ìrọ̀bì ìlàmúyà kò ń tukọ̀. Muajamu. Zali lisanu muajamu. Fama zala lisanu muajamu. Wala ayọ̀ fili ìrọ̀bì. Kò sáǹfààní kan tó fẹ́ rí bí ìrọ̀bù rẹ̀ o. Dáhùn tó lọ́mọ ìrọ̀bù tó máa ṣe. Ìlàmúyá kò dúkọ̀. Bá ti bẹ̀rù Ọlọ́run táwọn gbónú náwó àti rọ́pù àbábẹ̀rù Ọlọ́run bá ń bẹ̀. Màmá àdára sà tàbí wá àlìsà àánú mu àjàmù. Àdára sà tàbí wá àlìsà àánú mu àjàmù. Ẹni tí ọmọ náwó àti sọ́ọ́sì ọmọ bàlágà tí ọmọ máa ń tíkì eléyìí ò bí lọ́wọ́ tó bá ti bẹ̀rù Ọlọ́run ọba pé kọ́ bá wà nìkan náà. Ẹ̀yin àfa ẹ̀ dìbẹ̀ mú. Mo wọ́ bí ọ̀já kejì. Ẹ fún mi láyà Kùránì. Àwùjọ mi lá. Wá torí àfa àtọ́ka Kùránì lẹ́ẹ̀kan. Ìtọ́ka ǹgẹ̀ ni ọba mi kà. Àwùjọ mi lá ìmìnà ṣáìtánì ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀. Bismillahi rahmanir. ولأنفسه والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر
مصيبة لا يعني شيئا لكن أن تعيش معزوما ذليلا يعني أن تموت يوميا. Ikú tẹ́ rí yẹn kò túmọ̀ sí nǹkan kan rárá. Sábàrà ẹ pé. Nǹkan tí kú túmọ̀ sí tí kú tó máa yé wa ni wípé ní ká kú ká jáde láyé lẹ́ni tí ó rẹ̀ ẹlẹ̀ fọ́lọ́run, lẹ́ni tí ó yẹpẹrẹ rẹ̀ fọ́lọ́run, lẹ́ni tí ó sin lọ́run, lẹ́ni tí ó bẹ̀rù Ọlọ́run ọba. Nǹkan tí kú túmọ̀ sí nìyẹn. Wa anta mota yawmiyan. Tó sì nígbàgbọ́ nínú ọkàn wípé dájúdájú ọjọ́ kan ń bẹ tó sì náà. Àyà kúmọ́lá. Ṣé eléyìí tí ń wí bẹ́ẹ̀ ni wípé alimautu la yani shay'an. Death does not mean anything or means nothing. Ó ti yé ṣùgbọ́n anta isha ma'zuman kó o ṣe ẹ̀mí nílé ayé ma'zuman lẹ́ńtà padà kọ́ńkà zalila tí ó dẹni yẹpẹrẹ wa anta isha yàní wa anta muta yawmiya tó yẹ pé ojoojúmọ́ lọ́wọ́ máa kú. Ojoojúmọ́ lèyàn máa kú. Kálukú tó tà sí ojoojúmọ́ náà ń kú àmàlẹ́ o. Àlàyé ń bọ̀ lórí ẹ̀. Ojoojúmọ́ là ń kú. Sari Alhaji Abdul Wahabi Albani Afanta. Olùfẹ́ ni wá. Ṣùgbọ́n tá a súnmọ́ra wa. Olùfẹ́ ni wá tí a ò súnmọ́ra wa. Èmi délẹ̀ yìí ní 1972 lẹ́yìn ìgbà tí mo kéwù tán tí mo kéwù ọba tí mo fẹ́ gbé ọ̀sàkùnlá yẹn. Tí bàbá kéwù àbá tá a fẹ́ kéwù ni. Mo darí wá ní 1972. Alhaji Abdul Wahabi ó dé Sosogbo ní 1976. Àwa méjèèjì àwa bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà. Àsìkò kan wọ́n bẹ àwọn èèyàn bọ́ àríwá. Wọ́n ní tẹ́ ẹ bá dé wá sí owó ládé èèyàn lọ ní kárin. Ẹ̀gbọ́n tó wí sábàntà ni ọlábàntà ọmọ akéwù. Ìgbà àwọn bá dà wá sí ọ̀dọ̀ àfàntà. Àfàntà ni ó tún fi ọ̀rọ̀ ránṣẹ́ sówó lábí. Àwọn ń fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wa lẹ́yìn tó já sí wípé odidi ọdún kan ńlá fi ṣe léyìí nígbà tó ọmọ yẹn kiri ṣe wá. Ṣùgbọ́n bó tilẹ̀ wù kó rí ẹnìkan ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ yóò kó ẹnìkejì ńlẹ̀. Wọ́n lè jẹ́ mẹ́ta, wọ́n lè jẹ́ mẹ́rin, star ti ń bẹ lóṣogbo níjọ́ náà lọ́hùn làfà àkàyè. Ṣùgbọ́n ẹnìkan ní ọkọ̀ lọ. Níjọ́ tí wọ́n sọ fún mi pé àfọ̀ntà ìjáde láyé mo ń jẹ lọ́ọ̀ni òkèlè yẹn ni ọ̀jẹ́ má. Mo tù ú lẹ́ni pé ta lé ló kù. Wọ́n láfọ̀ntà mo ta ní jẹ́ bẹ́ẹ̀. Abẹ́ẹ̀mẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ ni mo láfọ̀ntà náà ni mo. Abẹ́ẹ̀mẹ́ ti jẹ́ fàǹtà ni. Mo ní mo dára àwọn ọmọ akẹ́wọ́ ń pè mí lọ́tún lọ́sì.
mo ní yẹ kíní ti dododo káì. mo wá wò wípé bó ti rí ìtí ọmọ ṣẹlẹ̀ ikú ní àfọ̀ntà ikú ṣáwárí gbogbo àwọn ẹni ọlọ́run irú ikú tí a máa kú nù. Ìmáàmù Buhari irú ikú tí Sheikh àfọ̀ntà ló kú yìí ó ní Ìmáàmù Buhari ló kú ikú ìgbà tí wọ́n wá pè mí lánàá tí wọ́n ní èmi ni màá ṣe lecture nírọ̀lẹ́ yìí mo wá wò wípé àìdíà àtẹ̀lé lọ́wọ́lọ́wọ́ tí mo wà tí n bá lọ ṣe lecture níbì kan mi ní lo kéwù àáfàá kankan mi ní lọ bí tí àáfàá kankan èmi ò jókòó màá mú pẹ́ẹ́n màá wá kọ tèmi mi banati afkari. Léyìí tó já sí wípé bàbá gangan ni wọ́n jábàálẹ̀ àwọn nǹkan tí wọ́n bá ń lò àkórí tí wọ́n bá ń lò. Afárá yìí kò sọ bí Yorùbá bá wọn. Àyè máa ń sọ bí Yorùbá bá wọn. Ibi tí nǹkan bá ti pọ̀ báyìí, yóò tún máa da ọkọ̀ nǹkan bá wọn. Ọ̀rọ̀ mọ́tò náà fi júwe, ó pè bí tí àrọ̀bà. Gbogbo nǹkan tí bàbá bá ń lò tí àrọ̀bà ní. Ṣáàrí eléyìí tó ń bẹ mí òní wáàsí tí mo fẹ́ ṣe lé. Wáàsí tí bàbá fẹ́ ṣe lónìí. Máa ń pe ẹni tó bá fẹ́ kó wá gbé wájú mi. Ẹ bá ní o ti sùn rálẹ̀ o. Ṣé ọkà ti ká lọ́kọ̀ kan? Lọ́kọ̀ kan. Wọ́n ní kí wọ́n máa ha. Ṣáàrí ẹ dákun ẹni tí ò bá lè kà kọ́ mọ́ gbà. Má gbà ó. Àbí ẹni tó bá tọ́ ọmọ tó lè kà á. Ọmọ tó kéwú. Ẹ má bòóyọ̀ kà yí. Nítorí pé rẹ́kọ́ọ̀dù lọ́fọ̀mọ́ fẹ́ kó jẹ́ kí ó wà kó ní rẹ́kọ́ọ̀dù. Kọjá sí pé kálukú ó lè tọ́jú ẹ̀ ní péjọ tí bàbá wa Àfọ̀ntá tó jáde láyé tí bàbá owó làbí fẹ́ ṣe lẹ́kítọ̀ tí bàbá owó làbí lónìí. Tí wọ́n lónìí. Bàbá ìsàn àwọn bá sì gbé mọ́tà sí وإلا فتأجل يموت من الجهل بصير بأحكام الشريعة عارف ويبحث بالمعنى وصورة قولي كلمك فبما سيراك أعرفك بشجاعة وجسارة Ẹni tí bá ń kà á máa fá ìlú. Ẹjẹ̀ nǹkan kan mi ẹni bá ń kà á máa fá ìlú ẹ̀. Ẹ̀yà àfá ìyọ̀ kẹfà. Kálukú ti rọ́ọ̀ṣì lọ bẹ̀ pé kó mọ̀ kà á. متوجه كل العسير مقررا من أجل ذاك يقال للمتجند وإذا توجه فهو متأثرا يدل
لكنه جلد بكل توعد. Eléyìí ò sínú àkọọ́lẹ̀ ti bí. ìdìdámù bá dé. Wàláì. Bìlá wà mí fàlà. Òṣè. Òbí ìsàbò sọ̀rọ̀ táwọn Wàláì. sọ ìrùdí. Kò sí àfààní. Bí àfàǹtà bá yọ sí aago yẹn ó mì tìtì. Àní bí àwọn sọ́ọ̀bì ìdàdọ̀ fàìsẹ́ yìí. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Àbúdìlì wà úbì. Láyé sábì ní mọ̀sá dájí. Alákòóyè tá a pín yẹn, bàbá yìí bá lóbi tó ní ká pín lé yẹn. Wọ́n ní ká dá dúró báwọn. Wọ́n níbi tá a pín ilé òǹkà gbọ́ àtàwọn sì ń gbà ká máa gbọ́ kálí gbànú bàbá wa kó tú fún wa. Ọmọ àdìjẹ́ náà. Àfàǹtà àti kú. A ti fọ́ àfàǹtà mẹ́lẹ̀. Allah. Nígbà tá a bò mọ́lẹ̀ tán, akópakólé. Lẹ́yìn pé akópakólé tán, àwa tún kó yẹ ẹ̀pẹ̀, a tún fi bò àfàǹtà mẹ́lẹ̀. Àtúnfi ẹ̀pẹ̀ bọ́ lẹ́yìn pákó yóò tó wa. A tún sọ wípé gbogbo ibi tí atẹ́gùn lè wá tó lè wà ibi tá a jẹ́ ìkàdé atẹ́gùn àtúnfẹ́ ọ̀fẹ́ sí àtúndì. Àtúnfẹ́ di àtúnpọ̀ kan gẹ́gẹ́ bí ẹ̀rọ fọ̀. Mo bá ní ìbéèrè ta lọ́kàn. Ta ló kàn? Who next? Ta ló kàn? Àfẹ̀ntà ti lọ báyìí ta lọ́kàn. Ta lọ́kàn ó ní àkọlé lẹ́kṣọ̀ mi wá sí ìrìbí. Allah. Nítorí pé bí ẹnìkan bá ti lọ ẹnìkan náà ní kàn ojoojúmọ́ lẹ́yìn náà eléyìí tó bá kàn wá ń là ń gbọ́ yìí ta ló kàn. Ta ló kàn? Àkọlé wá sí nìyẹn. Ta ló kàn? Ẹ bá mi kà á. Ìkúlítà ìnàlímọ́tà yàhájúmọ̀ gàlíbà. Lámúdásífù kọ́lá kó àkí mọ́tàfà rímà. Lámúdásífù kọ́lá kó àkí mọ́tàfà rímà. Ọlọ́run dákun ọlọ́mọ fi kó òjijì pa wá o. Ara àtọ̀jẹ́ tá n kara wá jẹ náà. Ẹ tún sàmì èèyàn náà. Ṣé kó òjijì kọ́lọ́pàá àfọ̀ntá? Kọ́dímọ́tà. Má ti délé yẹn. Ìkùlítà ìnàlímọ́tà yàhájúmọ̀ gàlíbà. Èmi wá sọ fún gbogbo èèyàn wípé kò sí ikú kan tó jẹ́ òjijì. Kò sí ikú kan tó jẹ́ òjijì. Ikú tí àìsí jẹ́ òjijì òun ni mo fẹ́ ṣàlàyé. Ọlọ́run fún rẹ̀ ó ti kéde rẹ̀ ọlọ́run apààyàn. Ó ní yíwú yí wáyé mi tù. Ó ní bẹ́ẹ̀ ṣe rí wọn apààyàn lógún. Aya assassin kan láyà kọ́ wá àríwá ń ṣe kó pé iṣẹ́ apààyàn lòun ṣe wọ́n olùpá mẹ́rin sí. Wọ́n olùpá mẹ́rin ni Ọlọ́run ọba nìkan ló tó ń. Ìkùlítà ìnàlímọ́tà yàhájúmọ̀ gàlíbà. Wọ́n ní kú yìí kìí ṣe nǹkan tí bá wa lójijì. Lámúdásífù kọ́lá. Àfa ti tù. Ìkùlítà ìnàlímọ́tà yàhájúmọ̀ gàlíbà. Tọ́ ọ bá sọ wípé ikú òjijì nìkan máa yọ ọ́ sí yẹn ló ń ṣe sí ẹ̀. Lámúṣe kíni. Lámúdásífù kọ́lá kó àkí mọ́tàfà ìmọ̀. Lámúdásífù kọ́lá kó àkí mọ́tàfà ìmọ̀. Ẹ máa gbọ́ sẹ́rí tí ó dìjà. Kò
ó ní wípé wọ́n ń há ìwé ọgbà ìwé ọ̀sánìsì. wọ́n wá ń kà ìparí rẹ̀ ẹ̀jọ̀ máa wá kà kọ́ mà pé léèké wúlà wà. Ìrúkúlítà ìkàlìmọ́ta yàdúgbò kálíbà lámúdásí fún kọ́ọ̀dà kó àdéhùn bàbá ìmọ̀ lámúdásí fún kọ́ọ̀dà kó àdéhùn bàbá ìmọ̀. With that statement, you are not just. You are not just. Ní nǹkan ṣe yìí o. Ó sọ òdodo. Lámútásí fùkàúlán. Kùnhádì mọ̀tàfà yìí. Ìwọ tí mò ń bá sọ̀rọ̀ ìwọ gbọ́ mi yé dáadáa, ọ̀rọ̀ ń bọ̀. Kọ́dí máa ta àṣìgárù mi kà. Kò sí lọ́dọ̀ tiẹ̀ ni. Yá mọ̀tàjà fìlà. Fàtàlà bàhá fàlílà kàkó mọ̀tàjà wíwà. Fàtàlà bàhá fàlílà kàkó mọ̀tàjà wíwà. Ẹ máa gbọ́ kálímáta àsìgárù mi ń kà. Sìnà ẹni tí ò tó ọ àbúrò rẹ ó ti kú ọmọ tó o bí nú ó ti kú ọ̀rẹ́ rẹ ó ti kú ẹ̀sọ́. Fàtàlà bàhá fàlílà kàkó mọ̀tàjà wíwà. Fàtàlà látàkùn mutanawwiman innama yukazu náìmù wala mutanawwimu. Sọ́ọ̀tù. Anakunla ẹni tí bá ń pin rọrọ èyí ń jí ẹni tó bá sùn lèyàn ń jí. Ìwọ náà tají máa ń sọ̀sọ̀ báyè. Má ṣe bí ẹni pé òun sùn etí wọ́n wí ń jẹ́ kí ẹ̀mí ìrí ọmọ dájọ́ lórí ẹ̀ pé exactly bó ti dẹ́ nìyẹn. Àyìnà dúdúdúkà wà ní kùrúnù. Fàtú jẹ̀mí látàkọ́ àsọ̀nìmá. Fàtú jẹ̀mí látàkọ́ àsọ̀nìmá. Ẹ̀rí tí wọ́n bá ní wá ṣe wá sí orúbi tí wọ́n wù mí rí. Orúbi tó jẹ́lé kéwù tí wọ́n mọ rírì tí mò ń sọ tí wọ́n sì bá ń gbé tí wọ́n ń gbé lárugẹ. Ẹ wo àwọn ọmọ àfọ̀ǹtà tí wọn ò sí ń bẹ̀ nígbà tá à ń kọ́ akọ́ tí wọ́n ń bá wa gbé. Àyìnà dúdúdúkà wà ní kùrúnù. Fàtú jẹ̀mí látàkọ́ àsọ̀nìmá. Fàtú jẹ̀mí látàkọ́ àsọ̀nìmá. Wọ́n bẹ̀rẹ̀ wípé tó o bá sọ wípé òjijì ní kú máa dé àyìnà dúdúdúkà. Tó o bá ní bàbá láyé èmi ò ní. O ò lè ní bàbá bàbá. Tó o bá tún ní bàbá bàbá. O ò lè ní bàbá bàbá bàbá. Tó o bá tún wá ní bàbá bàbá bàbá. O ò tún lè ní bàbá 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 bàbá. Àyìnà dúdúdúkà wà ní kùrúnù. Fàtú jẹ̀mí látàkọ́ àsọ̀nìmá. Fàtú jẹ̀mí látàkọ́ àsọ̀nìmá. Gbogbo àwọn wọ̀nyí tá a wí. Fàtú jẹ̀mí Àyìnà kùrúnù. Àwọn kọ́nínú kọ̀ọ̀kan 100 years ni. Káyí pé àwọn tá a wà láyé ní ìsìn, a lè ṣe ẹja pé ẹni tó lè jẹ́ 200 years ẹja bùn kápẹ́ pẹ́ láyé.
300 years, 400 years, 500 years, 600 years, 700 years. Àrẹ́nà jùdú Gbogbo ọmọ yẹn wọ́n ti lọ. wà nínú ọ̀dọ́ ìrọ̀. Máa dúró jẹ̀mí látàkùn mọ́tàkà lébà. Máa dúró jẹ̀mí látàkùn mọ́tàkà lébà. Àwọn gbogbo ọmọ tá a wí kálukú ti kú o. Ẹnì kankan àárí ẹnì kankan mọ́. Wọ́n ní bá ṣe pa ìkú láyò. Àbàbà Muhammadu, àbàbà Muhammada, ọ̀kẹ́rẹ́ wàlẹ́ gàjì, àwọn ọ̀gá láyé máa. Gbogbo àwọn tá a wí wọ́n ti lọ látàkùn mọ̀tàdọ̀ bímọ. Mọ́wàá jẹ́ ní tí ó máa rò wípé ikú bò ń sí o. Òjijì ló wá bá wọn. Ṣé ọ̀rọ̀ tí ìgbà àbúrò rẹ̀ kú pé ikú wọn rán ọ létí nù wípé wọ́n bọ̀ wá kàn ọ́ òun lè dé àtẹ́lẹ̀ta yìí. Má ríra ààrẹ bí ẹni tí wọ́n bò sí o. Ìṣó. Wàlá kọ́ ní màdọ́, àwọn olórí wa rúbi wà fún lọ́wọ́. Yàrá kọ́ lílà àmàlẹ́ fàásàkà rọ́mà. Yàrá kọ́ lílà àmàlẹ́ fàásàkà rọ́mà. Lakalimada Abdul Wahubi. Bàbá wa Abdul Wahubi àfàǹdá náà ti lọ. Lílọ tí lọ kò wọ àlífà lẹ́yìn. Ǹbí àlífà. Wọ́n ò bójú lẹ́yìn wà nífà ó. Kọ̀bá ń sàánú ọmọ mi kó wò wípé bí bá tiẹ̀ ní mọ̀ ń lọ, ọmọ yìí ń kọ́. Ọmọ yìí kọ́. Àbúdú ni wà rúbi wà fẹ́ lọ. Yàgùkọ́ bìlà àmàdé fà sàtàkọ́ lùmà. Yàgùkọ́ bìlà àmàdé fà sàtàkọ́ lùmà. Ẹ máa ń tọ́jẹ́ the best thing nínú tí ń bẹ́lẹ̀ báyìí nígbà tí àfẹ̀ntà lọ tán. Wàfíìlùhù ńlọ parí bí àrùbù yẹn. Ayakola Yabuka. Yabuka. Òkútádà ó ní wàfíìlùhù yẹn. Ayakola. Àbáwù rẹ̀ wá wá sálẹ̀ ọ wá ní Yabuka. Jumla tó fẹ̀rẹ̀ níyà. Wàlá kọ́ mú sọ́ọ̀. Bàbá yìí wá ṣe kanlẹ̀. Yabuka. Wàlá kọ́ bí máa dán. Àbúdú ni wà rúbi wà nínú. Yabuka bìlà àmàlí fàálà kàkà rúmà. Yabuka bìlà àmàlí fàálà kàkà rúmà. Ẹni pé kí ni àpọ́nlé tí ń bẹ́ yọ̀ ọ̀rọ̀ àfẹ̀ntà báyìí sí? Ọlọ ṣùgbọ́n iṣẹ́ tó ṣe sílẹ̀. Yabuka. Lórí àwọn ọmọ akéwú, a máa pé Yabuka. Yabuka. Lórí àwọn ọmọ. Yabuka. Lórí àwọn ìjọ. Yabuka. Lórí èkéwú mọ́. Yabuka lórí wàsífà. Yabuka. Lórí àwọn ayaba tí ń bẹ́nu lé. Yabuka. Alibani. Yabuka. ما معنى الباني؟ يوجد في هذه النسخة. Nínú wáàsí yìí nínú ìwé pélébé tí ń bẹ lọ́wọ́ ẹ̀, ó máa rí ìtumọ̀ àlìbáàní ń bẹ́ẹ̀. ربما تقول الباني اسم بلدي. O lè sọ wípé àlìbáàn orúkọ ìlú kan ní jẹ́ bẹ́ẹ̀. ولكن عندي له المعنى.
ṣùgbọ́n lọ́dọ̀ bàbá wa àgbà tí wọ́n jẹ́ grand imam fún gbogbo Zùmọ̀rá Ọ̀ṣun pátápátá ọ̀tọ̀ ní ìtumọ̀ tí bàbá rí fún yàtọ̀ sí tìlú. ó yẹ tó. Yakoburo bani. Ìwọ sàárè. Yakoburo bani. Ìwọ kòtò. Yakoburo bani. Ó sì láyà ọgbà bá rí lálejò. Yakoburo bani. Fi kàkà ẹrù mọ̀tà kọfẹ́. Ọba máa ń tó ṣe yìí. Fíkà. Káyọ̀rù mọ̀tà kọfí. Àwọn ọmọ akẹ́wọ̀n ti mọ̀ túmọ̀ kí yẹn. Yakoburo bani. Káyọ̀rù fíkà. Fíkà káyọ̀rù mọ̀tà kọfí. Kéèyàn ó jáde láyé, kéèyàn ó gbajúmọ̀, kéèyàn ó káàkiri ayé láì sí àfáà ló kà. International àfáà ni wọ ilẹ̀ mọ̀gbà sínú yìí. Àfáà tó ní èdè. Ẹni tó ṣe wípé ó dákẹ́ wúma. Àfà tí n bá lè yẹ dákẹ́ wúma. Ẹ gbà kó dà mà. Àní kéèyàn ó mọ kéwú kọ́ tí Yakoburo bani. ìwọ ló sàárè wọn ṣàlejò. Mọ̀tà kọfí. Tí Abdul Wahubi Albani tí bá ń sọ̀rọ̀ níta gbangba yóò máa kọjá láàrin náà. Nínú dáhùn, Yóò máa gírámà, kọjá nínú sọ́ọ̀fù. nínú sọ́rífù, Yóò máa kọjá nínú bàlágà. nínú bàlágà, Yóò máa kọjá nínú mọ́ǹtẹ̀. nínú mọ́tẹ̀pẹ́, Yóò máa kọjá níbi fálísàfà. níbi fálísàfà, àrùdù. Sẹ́yìn yóò tún máa béèrè wípé Gbogbo àwọn òṣùlí ṣé pátákó gbogbo ẹ̀ kọjá ṣé wọ́n lára pín ẹ̀. yẹn ní mufakaf gbogbo nǹkan ti gbé ọ̀dọ̀ rẹ̀. Nǹkan tó pé o. Sórí fáìlì mọ́kànlá níbẹ̀ tó ṣe pé méèyàn ọba máa mọ́kànlá wọn gbọdọ̀ pé ní àdìb. Gbogbo mọ́kànlá ní bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfọ̀ntà. Yakoburo bani. Fíkà káyọ̀rù mọ̀tà kọfí. Yahudi ni wàrà. Bìnní ni gánà. Mukarrama. Yahudi ni wàrà. Bìnní ni gánà. Mukarrama. Túmọ̀ Àlìbáni dé tí wọ́n fẹ́ túmọ̀ rẹ̀. Okay. Àlìbáni ìlú kan ní Jabani Ìlú kan ní jẹ́bọ́ ní o. lẹ́yìn tí Abdul Wahabi tó gbé sórí. Lẹ́yìn tí bàbá gbé sórí, Tó wá já sí pé ìní la mọ̀ sí nígbà tó dé. ìlà tẹ̀mọ́ wọn lára nígbà tí wọ́n lọ́sọ̀gbò. Kó tó di pé àfọ̀ntà wa kùn. Káfà tó kún un. Àfọ̀ntà ti bẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Sheikh Abdul Wahubi kó tó dé. Tí ó já sí pé àwọn Haúsá kan àwọn ni wọ́n ń bẹ níbẹ̀ mọ́sálásí gbólógbó báyìí ni wọ́n kọ́. Ṣùgbọ́n nígbà tí Shehu Albani tó dé Ọlọ́run sọ wípé ó kọ yìí ẹni tí ó gbé jáde lóde yìí. Ẹni tí ó gbé àfàǹtà jáde òun ló dé yìí, àwọn Haúsá kan ní ọkọ̀ lò tẹ́lẹ̀. Wọ́n bá ti gbé gbogbo Ádámù sáré mọ́tò. Fíkà Sálàbí láti ìlú Ògbóró. Wọ́n ń lọ lára ọ̀rọ̀ wa Sheikh Abdul Baqi Muhammad olùkọ́ àgbà. Bàbá wo la ní kí yé o? Ọlọ́pàá sàjẹ́ mi ti ń lò tó. Sọ́kùn àsálàbí láti ìlú Ògbóró. Tí wọ́n ń lọ lára àwọn bàbá wa Sheikh Abdul Baqi Muhammad olùkọ́ àgbà. Nínú ìjà fún ọ láyè. Kí bàbá wo lè máa tẹ̀síwájú wá sí ẹ bá gbẹ́gà wọn sí i. Yakoburo bani. Fíkà káyọ̀rù mọ̀tà kọfí. Àwọn àsálàbí láti ìlú Ògbóró. Ahlan wa sahlan wa marhaban bikum. Yahudi ni wàrà. Bìnní ni gánà. Mukarrama.
Bàbá sọ bẹ́ẹ̀. Ẹni tó dé sínú ẹ̀ yìí tó ń débẹ̀ lálejò tó gbà lálejò yìí. Fi khairu musaqqafi. Ẹni tó lóore jù nínú àwọn gbajúmọ̀ àfáà tó yanrantí tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́. Ẹni tó jó lóore jù nínú wọn ló wá bẹ̀ lálejò yìí. Albani Yabuni Bana Yabuni. Ìtumọ̀ bá ní tí bàbá wa mú jáde nínú ìtumọ̀ yìí, òun ni wípé ní bíríkìlíà gbogbo iṣẹ́ táwọn máa ń ṣe láyé, òun ni káwọn máa mọlé. Àmọ́ bàbá wa Fàǹtà àwọn mọ èèyàn, yàbùrọ̀ èèyàn, wọ́n yẹ èèyàn gẹ́gẹ́ bí bíríkìlíà ṣe máa ń mọlé. Mo wá túmọ̀ bá nìyẹn, èmi máa túmọ̀ rẹ̀ sí alibani. Ẹni tó jẹ́ mọ̀lé-mọ̀lé. Mọ̀lé-mọ̀lé. Ṣùgbọ́n tí ò mọ ìgànnà Yabuni lè wàrà. Yàbùrọ̀ èèyàn. Àbìrí níbi ká àmọ̀ ká rọ́mà. Yabuni lè wàrà. Àbìrí níbi ká àmọ̀ ká rọ́mà. Àwọn èèyàn tí sì máa yìí, ó máa wá pẹ̀lú ìmọ̀ ni. Ìmọ̀ ni wọ́n fi ń kọ́ àwọn èèyàn, ìmọ̀ ni wọ́n fi ń kọ́ àwọn èèyàn. Báyìí ẹni àpọ́nlé òní Abdul Wahhab Albani Afanta. Ẹni àpọ́nlé ni bàbá wa Àfàǹtà mọ èèyàn mọ èèyàn. Yàrá rí hàn bí wà bá ti mọ̀tàbá níjà. Bẹ̀rẹ̀ bí lásùtà ọ̀gá ìyá ló pa máa. Bẹ̀rẹ̀ bí lásùtà ọ̀gá ìyá ọ̀gá wà máa. Ó ní àfààrí hà. Bí wà bá ti. Sọ ma pé ibi tí wọ́n bá ti lo nǹkan bá wọn à lójú pẹ́ nìkan. Bẹ́ẹ̀ ni o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní. Ìwọ yóò mú bí yòówù tó ọba wà tó ọba ń dunnú mùtàbà ìjà bí wà bá ti. Tó ń ya iyọ̀ ọ̀dùn ló. Ọba pé àti yóò kú. Àṣẹ lè kú ọlọ́run mọ́. Ara ilé ẹ ti kú. Ọba ti lọ. Ọba níta tó ní Àfàǹtà. La ilaha illallah. Ìwọ tó ń dunnú. Yàfàrí hàn bí wà bá ti mọ̀tàbà ìjà. Ọwọ́ ẹ̀kú wà lọ yọ. Tó wá lọ gbàlú tó ń gbé ọmọ ìlú. Àṣìdá òkàrí àmọ̀dá òpamà. Ọlọ́run wọn náà. Ayé àṣẹ̀dá òkàrí àmọ̀dá òpamà. Ọba ti wẹ̀yìn wò báyìí. Ikú tiẹ̀ náà ti ọ̀pá onímọ̀ yìí. Tiẹ̀ náà ti lẹ́yìn ọlọ́run mú ẹ o. Adákàbákà mọ̀dákìlá onímọ̀ àmàlẹ́ mẹ́. Bìnnìmọ̀ ti bá síta kìkì ní àti fi kàdá ìmọ̀. Bìnnìmọ̀ ti bá síta kìkì ní àti fi kàdá ìmọ̀. Asa kafaka mudakira. Eléyìí tó agbọ́ yìí, ọ̀tọ̀ ọwá tó fún wọn náà. Ní tó lè máa rán ọ létí wípé ikú ti súnmọ́ o. Ó tó wá sí fún o. Bìnnìmọ̀ ti bá síta àdí. Èyí ò túmọ̀ sí wípé má sọ wípé ikú òjijì ni máa dé. Kò sí ikú kan tó jẹ́ òjijì. O ti rí ní tí ó fi máa rántí pé ikú ń bọ̀.
eléyìí tó kù bẹ́ẹ̀ ni pé kálukó pèsè àṣẹ. ó ti ń kọ lẹ́tà sí wọn náà àìmọye lẹ́tà. kó yá nǹkó gòbè ó lè dóni ó lè dọ́là. fàtà bìrọ̀nà bìmọ̀ ọmọdé wàtà àjà. Àwọn tó ti lọ pátápátá kó o ti mọ̀ wípé nígbà tí tiẹ̀ náà bá yọ sí ọ ò ní ẹ̀fẹ́ tiẹ̀. Títẹ̀ náà bá yọ sí ọ ò ní ro tí o. Àkúrú ká o ní yá sá. Ọlọ́run bá ní kẹ́ àjíwá bí o. Ọlọ́run bá ní kẹ́ àjíwá bí o. Amina. Jazakumullahu khairan. Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rí. Ẹ dákun ẹ jẹ́ á farabalẹ̀ níṣẹ́jú mẹ́wàá. Nígbà tí wọ́n ń ṣe wáàsí lọ́wọ́, Khalifa bàbá wa Nuruddin al-Hakim nínú àwọn àfáà tí bàbá wa àfọ̀ntà gbà fún ni. Ní bàbá wa Sheikh Nuru Hakim wà. Àlífà àwọn olóṣogbo bíbà ẹ̀ wọ́n wọlé, wọ́n ṣàdúrà fún wa. Bákan náà, bàbá wa As-Salafi láti ìlú Ìwó. Ẹni tí ọ̀pá wọn bí nǹkan ti rí yóò máa wọ́wọ́ kí níyàn ìjọ ara wọn. Bàbá wa Fanta ò sì bá àbá àkànṣọ̀tá lópin ìgbà tá a bá ti yapa tọ́lọ́wọ́ àti tànàbí Muhammad. Àjọṣepọ̀ tó dán máyá níbẹ̀ bàbá wa níbẹ̀ láàrin bàbá wa Fanta àti bàbá wa Shehu Baki Muhammad. Bàbá Fanta nígbà fún bàbá bá gẹ́gẹ́ bí bàbá sọ́mọ. Mo rántí níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nínú àwọn hadisatu story tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn bàbá Baki. Fadilatu Sheikh Ibrahim wọ́n wà fi kẹ́yìn ìhàyà bàbá ń bẹ láyé jọ́nà ní ìsìnkà pé tó alọ́ nẹ́sífàtì ní wo ní jọ́nà ni ná kéde pé Haji Ibrahim lọ. Aṣọ tí bàbá wọ̀ ní jọ́nà aṣọ ńlá ni mo sọ lẹ́ẹ̀kan bàbá èyí dọ̀tí. Bàbá wa ní aṣọ tí mo wọ̀ yìí àdé lọ fi kí bàbá báyìí. Torí aṣọ táwa wọ̀ yìí aṣọ ìdùnnú ni ìṣẹ̀lẹ̀ sì ń ṣẹlẹ̀ sí bàbá lọ àwa padà sóṣogbo. Bàbá ẹsẹ̀ wa bọ́ aṣọ ẹsẹ̀ wa wọ aṣọ tàánú la wa lọ fi kí bàbá bá kí ní jọ́nà. Ọ̀kan náà àwọn ẹ̀jẹ̀ wọn ni wọ́n wọlé ẹni tí wọ́n máa ń tá bá àwọn ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ lórí Facebook ẹ̀ mọ̀ gbọ́dọ̀ bàbá wa Salafi àwọn náà ṣàdúrà fún wa ọlọ́run ṣàwọn náà níbi Muhammad bàbá àfọ̀ntà tó ti rí nìyẹn o àtẹnitá pè yóò wá àtẹnitá pè yóò wá ọlọ́run ṣàwọn akẹ́ bàbá sí bàbá owó làbí gbogbo àfọ̀ntà ní jazakumullahu khairan ọlọ́run ṣàjẹ́ àríyé pẹ́ o ọlọ́run ṣàjẹ́ àríyé pẹ́ o wọ́n ti jẹ́ iná ọlọ́ báyìí wala hawla wala quwwata lọ́la níjòkó àárọ̀ gbogbo tí jẹ́ mọ̀dúríyà àwa lọ sí àsìrì lọ́hùn ilé àfàdá sàláàtì bàbá wa Fadilatu Sheikh Abdullahi ọlọ́run tó yí sàláàtì ni wọ́n ń bọ̀ láàárọ̀ la nílé tí aago 10 sí aago 12 inshallah wọ́n lọ́kọ̀ kan búlọ̀kù ojú ọ̀nà ọkàn bàbá wa ní wò ní àdàkùnlá wọ́n yẹn nìkan tí ọlọ́ba wa gbé pò wọ́n ní dẹ́fà wà bẹ́ẹ̀ bàbá Sheikh Abdullahi ọlọ́run tó yí sàláàtì láago 10 láàárọ̀ la tọ́wọ́n ní nírọ̀lẹ́ Fadilatu Sheikh Abdullatif Adémóyè Yasattar oníwàásí àgbáyé láti lọ Abẹ́òkúta ọmọ bàbá Lágége àwọn ní ń bọ̀ nírọ̀lẹ́ ọlọ́run mọ́sàdí àjù ọ̀la lọ bàbá wa Sheikh Nuru Hakim láàrin ìṣẹ́jú àtọ́ká fi àmọ́ ìṣẹ́jú mẹ́wàá náà lókùúta ní fún aládùá kátó máa lọ bàbá wa Salafi ìṣẹ́jú 5 alhamdulillah. Ẹja farabalẹ̀ láti gbọ́ àdúrà o.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí ẹ̀yin bàbá mi, Ọlọ́run jẹ́ kẹ́mi yóò kún fún wa. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ àárín ń pẹ́. Àmín ya Allah. N ò mọ bí mi bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà, bí n ti ṣàdúrà náà kò yé mi. Ṣùgbọ́n alhamdulilayi, nínú àwọn èèyàn tí wọ́n máa ń kú, àwọn kan bẹ wọ́n kú dànù, àwọn kan bẹ wọ́n kú gbé, àwọn kan bẹ wọ́n kú lọ. Ṣùgbọ́n bàbá wa Fanta, wọ́n kú tẹ̀lé Ọlọ́run bá wọn lónìí. Eléyìí tó ní táwọn fi dúpẹ́ fún wọn, because anything that's good.